Africa Content TV. Súnmọ́ bàbá púpọ̀ nù wọn wọ́n dákun wọ́n bẹ̀rù Ọlọ́run tóró lójú ibi tí bàbá rí nǹkan ọmọdé bàbá ti fa àwọn èèyàn sókè lọ́tún lọ́sì tí bàbá sì nítumọ̀ nínú ayé wọn ẹ bá ń bèrè lọ́wọ́ púpọ̀ nù wọn èèyàn mélòó ló dé èèyàn lọ́dọ̀ tí wọn. èèyàn mélòó ló sọrí ire lára tí wọn. ìkànnì ẹ̀sìn ṣe èyí tó ní ìtumọ̀ yìí. tìlú sì fẹ́ torí ebi ń pa àwọn èèyàn tó pọ̀ níbi ebi tí wọ́n ń pa àwọn èèyàn tó ẹ̀yin wá wá solution sí ebi tí ń pa àwọn èèyàn. eléyìí jọ wá lójú púpọ̀. níbo la fẹ́ kówó náà lọ tá a ní tánjọ́ kan tí gbogbo tá a ní òní parijọ́ kan. àwọn èèyàn ti gbé owó lára bàbá bíi pé tọ́ba tó kù sáàtà pé wọ́n fẹ́ rí bàbá wọ́n tún ní kí wọ́n máa lọ mọ́wọ́ wá kó tó rí bàbá àti kí wọ́n tó gba appointment. bí yóò bá ẹgbẹ́ ara wa ẹ dákun torí Ọlọ́run st nítorí tọlọ́run ó fi ní oṣù yìí náà tó fi bẹ́ st gbogbo ibi tí irú bẹ́ẹ̀ kù sí ẹja gbé ọwọ́ ara wa sókè funfun kan ò ní kí funfun kan náà funfun àdùtí sì ń bẹ́ẹ̀ mi funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ní Ọlọ́run wọlé yìí tẹ́ ṣe yìí yóò wọlé anú ẹni tó dùn tó jẹ tó mú láàyè yìí tó jẹ́ ti tọ́lọ́run gbogbo ń tẹ́ ń fẹ́ láyé Ọlọ́run ṣe é fún yín. ẹ̀yẹ ṣe bẹ́ẹ̀ lè ṣàpọ̀ lálẹ́ ṣe ìtẹ́ ṣe yìí. gbogbo Yorùbá tó bá gbẹ. Nàìjíríà lọ mẹ́jọ gbàjẹ́. mo sọ́dọ̀ Abuja ń jẹ ta níbi ìtàmọ́lẹ́dẹ́ àṣàrùdì mo ní àdúrà ní ẹja máa ṣe fórílẹ̀-èdè yìí. òfin ẹnu ìbàlá. lọ́mọ Amẹ́ríkà bá jí kò sí tọ́mọ Amẹ́ríkà máa ń kọ́kọ́ wí ládùúgbò àìdú God bless America. kọ̀ǹgẹ́lì ìpàbà wọ̀lá tẹ́jú bọ́bọ̀ lẹ́yìn náà Nàìjíríà. Ọlọ́run má da Nàìjíríà rú fún wa. látọ̀jú bọ́bọ̀ lẹ́yìn Nàìjíríà. Ọlọ́run má fi kú tó yá wọ́n má fi pa bàbá wa jàgà báyìí. látọ̀jú bọ́bọ̀ lẹ́yìn Nàìjíríà. Pírẹsidẹ́ntì wa Bọ́lá Ahmed Tinubu abẹ́rẹ́ lọ́wọ́ Ọlọ́run má sábà wà fún wọn ṣe. látọ̀jú bọ́ọ̀mù. tí wọ́n rí iṣẹ́ náà ní ìdùnnú àtayọ̀ tèmi pẹ̀lú rẹ̀ náà. àlejò Nàìjíríà. Ọlọ́run má bà Nàìjíríà jẹ́ mọ́ wa lórí. látọ̀jú bọ́ọ̀mù. Nàìjíríà ò ní dàrú. látọ̀jú bọ́ọ̀mù. àní sunkún ní Nàìjíríà. àlejò Nàìjíríà. gbogbo ẹni tí o ti yó Ọlọ́run ọ̀sàdùn bá wa yé wọn. àlejò Nàìjíríà. kádùn kan tó ká tó máa ní kan àdánwò ní wàhálà ní Ọlọ́run mọ́sàyà àwa Nàìjíríà. àlejò Nàìjíríà. gbogbo ọ̀rẹ́ ibi tí máa ń pààyàn Ọlọ́run bá wa tilẹ̀ pọ̀ ní Nàìjíríà. látọ̀jú bọ́bọ̀ lẹ́yìn náà Nàìjíríà. Ọlọ́run má jà arógun ní Nàìjíríà. àbí ẹ̀mọ́ ìbàlá. Ọlọ́run má da Nàìjíríà rú Ọlọ́run. sí ẹ̀mọ́ ìbàlá. wọ́n fi ìbànújẹ́ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa ní Nàìjíríà. sí ẹ̀mọ́ ìbàlá. Ọlọ́run má sọ wá di ọmọ ìlú mi. Ọlọ́run má sọ wá di ọmọ ìlú mi Ọlọ́run. tọ́bọ̀lì ìfọ́ọ̀bà. àánú Ọlọ́run tí Ọlọ́run tó fi sí Mákà tó fi sí Mádínà tó fi sáwọn àyè tó dá Ọlọ́run bá wa rò kó rẹ̀ sílùú wa yìí. látọ̀jú bọ́bọ̀ lẹ́yìn náà Nàìjíríà. àánú Ọlọ́run tó pọ̀ tí ò ló tà Ọlọ́run bá wa rò kó rẹ̀ sí Nàìjíríà. òfin ẹnu ìbàlá tàbí ìfọ̀ọ̀bà wọ̀ látọ̀jú bọ́bọ̀ lẹ́yìn náà Nàìjíríà. gbogbo àwa ọmọ Nàìjíríà látòkè tó fi dókè Ọlọ́run má jà wọwọ́ ara wa ká tó rí ṣe. òfin ẹnu ìbàlá. àdúrà tó kù nísìnyí òun ni mo fẹ́ kẹ́ ẹ bá mi wí dáadáa pé lórí gbogbo àwa náà ta wà ń bí yìí lápapọ̀
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى آمين والذي قدر فهدى آمين والذي أخرج المرعى آمين فجعله غثاء أحوى آمين سنقرئك فلا تنسى آمين إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى آمين ويسرك لليسرى آمين فذكر إن نفعت الذكرى آمين سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا ويفنى من تزكى وذكر اسم ربه فصلى